ibi tẹ́sẹ̀ mi ò tí ì dé tó fẹ́ fẹnu sọ mí dẹni ibi níbẹ̀ torí pé o débẹ̀ síwájú mi tó tún wá ṣèpinnu fúnra ẹ pé ò ní dẹkùn àti bàtẹni jẹ́ níbẹ̀ tó fẹ́ fi ẹ̀ta inú ẹ o fẹ́ fi sọ mí dẹni ibi máwọn tó fẹ́ mi lọ́wọ́ gbọ́ mi dáadáa. mo pàṣẹ ìjáwọjà sínú ayé ẹ wàá wọjà wàá wọgbó. màá ní kí àwọn ẹlẹ́yẹ lọ ọpọlọ ẹ papọ̀ wọ́n fi dín tamọ́jú kọ́pọlọ ẹ máa ṣiṣẹ́ kíṣẹ́ kó jí láwọn kọ́kọ́lọ ẹ dàbí ẹni kó òru ló ṣe wọ̀. ṣé orí mi tí mo ṣe ń lọ màá ní kọ́míìsì ẹ̀mẹ́gùn sí màá fi díẹ̀ ṣe ẹ̀lísẹ́ díẹ̀ sí wọn lọ́rùn wàá dẹ̀ bú gígbẹ́. wọ́n á gbà nínú ọjà wọ́n á dẹ̀ rí ọkùnrin ní sáṣọ lọ́rùn ibi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. wàá dẹ̀ máa bá gbó ṣe. ẹ bá ń ro tẹni níbi òjò ìyá tèmi sọ̀tọ̀. ṣàkàtà para ẹ̀ lámà wa. táìmù lè kàdà yàbàlá wa táìmù yẹn àmàgbọ́n nǹkan kan. kò mà sí táìmù. wàá tẹ wọn ẹlẹ́yẹ wàá dẹ̀ gbé èpò wàá gbọ́fà wàá dẹ̀ rógún ọ̀sà sí. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ̀kẹ̀ Kasala. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ni Kasala Studio ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni Ọlọ́run á dúró tì mí ẹ lè wo múvì mi náà lórí YouTube channel yẹn ẹ jọ̀ọ́ Pastor Kasala one love gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi Pastor Kasala ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube channel mi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́.